àwọn àgbààgbà òṣèré tíátà àti àwọn òṣèré tíátà tí wọn kì í ṣe àgbà gan wọ́n ti ránṣẹ́ wọ́n ti bá gbajúgbajà òṣèrébìnrin ní Wùmí Toríọlá wọ́n ti bá a sọ̀rọ̀ wọ́n sì ti dá sí ọ̀rọ̀ tó ṣeé ṣe tó kó dá wàhálà sílẹ̀ náà ní agbo òṣèré tíátà pàápàá láàrin Wùmí Toríọlá àti àwọn gbajúgbajà òṣèré tọkọtaya méjì ní Afeez Ọwọ́ àti Mide Martins Ọwọ́ ìyàwó ẹ̀ nítorí nǹkan tó ṣẹlẹ̀ láàrin Wùmí Toríọlá àti Afeez Ọwọ́ èyí tí ó ti fẹ́ di awuyewuye ńlá. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ láàrin Afeez Ọwọ́ àti Wùmí Toríọlá? Ó mà ní ìfọ̀rọ̀wérọ̀ kan tí Afeez Ọwọ́ tó lọ ṣe èyí tí wọ́n ti bí léèrè wípé ó sọ àwọn obìnrin onítíátà tí wọ́n máa ń fa wàhálà nínú fíìmù pàápàá ìyàwó ẹ̀ yún Mide Martins ó ní kó sọ ẹni tó ní agídí àti ìbínú àti wàhálà jù inú ìyàwó ẹ̀ Mide Martins àti Wùmí Toríọlá táwọn méjèèjì tọ́jọ́ máa ń kópa wàhálà tàbí ipa ìbínú nínú fíìmù. Èsì tí Afeez Ọwọ́ fọ̀ ló ti jẹ́ kó di mọ̀ pé tó bá jẹ́ Mide ìyàwó òun ó nínú fíìmù ni ló ti máa ń ṣe bẹ́ẹ̀ ó ní bó bá wà ní ojú ayé ẹ̀dá ọ̀tọ̀ pátápátá ni kódà ó jẹ́ kó di mọ̀ pé béèyàn bá tọ́ ìyàwó òun ó ní kò ní bínú yóò máa wo onítọ̀hún kò tiẹ̀ ní ṣe bíi pé òun ò rí tàbí bóun bá bínú ni ṣùgbọ́n ó ní bó bá jẹ́ Wùmí Toríọlá ni wọ́n ṣe léè fún ní ojú ayé ó ní níṣe ni yóò bínú gidigidi ó ní ìwà Wùmí Toríọlá nínú fíìmù ó fẹ́ jọ ètò wù lójú ayé náà èèyàn pé béèyàn bá tọ́ yóò bá èèyàn fa wàhálà ṣùgbọ́n Afeez Ọwọ́ wá jẹ́ kó di mọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe náà wípé kì í ṣe pé ọmọbìnrin náà dédé máa ń bínú bẹ́ẹ̀ ó ní béèyàn bá ti tọ́ ó nìkan ènìyàn ó lè fa ìbínú yọ tí ó fa wàhálà pẹ̀lú èèyàn. Ọ̀rọ̀ tí Afeez Ọwọ́ sọ rèé tí kò bọ́ sí àpò ibi tó dára Wùmí Toríọlá lẹ́sẹ̀kẹsẹ̀ ìní obìnrin náà ló sì lọ ṣe fídíò kan sórí ẹ̀rọ ayélujára Instagram ẹ̀ níbẹ̀ ló ti ń sọ̀kò ọ̀rọ̀ ránṣẹ́ sí Afeez Ọwọ́ wípé àwọn àgbàyà àgbàràdàdà òníwọ̀n oníṣẹ́kùn náà wà lọ́wọ́ ọkọ tóun náà yóò lọ máa fún wọn lésì tí ó máa sọ ìsọkúsọ ni. Obìnrin náà jẹ́ kó di mọ̀ pípé ńgbà tí Afeez Ọwọ́ tó lọ ń yẹ̀yẹ́ òun níta pé ẹni tí ìwẹ̀ ò dáa tó jẹ́ oníbínú lòun ó ní kíni kan ti fi ṣèyí sí ó ní bí òun bá tiẹ̀ ṣẹ́ ó ní ṣe orí ibi tó ti ń ṣèfọ̀rọ̀wérọ̀ fún inú yẹ kó ti lọ máa sọ̀rọ̀ kó lọ máa jábọ́ bí ẹyẹ ayé kò tó bẹ́ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé Wùmí Toríọlá kò dárúkọ Afeez Ọwọ́ ṣùgbọ́n gbẹ̀yàn ni wọ́n ti mọ̀ pé òun ló ń bá wì ilé ìlàsìbò pé ó jẹ́ kí àwọn gbajúmọ̀ òṣèré tíátà kan àtàwọn tó jẹ́ àgbà nínú wọn kí wọ́n pe Wùmí Toríọlá kó bá sọ̀rọ̀ wípé kó pa fídíò náà rẹ̀ èyí tó lóyìnbó ń pè ní delete tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ sì gbọ́ pé ìdí èyí ìyẹn jẹ́ kí Wùmí Toríọlá kó lọ yọ fídíò náà tó ti ṣe sórí ẹ̀rọ ayélujára Instagram ẹ̀ kúrò ní orí ẹ̀rọ ayélujára.